àmọ́ àwọn ọbàkan rẹ̀ wọ́n ṣàbòsí rẹ̀ wọ́n ṣe mọ̀nàfìkì lórí rẹ̀. ọlọ́run awọlá agbára tó fi ń jẹ́ ọlọ́run awọlá pé lẹ́yìn ọlọ́run àsìkò ọlọ́run lákùlà wọ́n la quwwata illa billahi lílé Azeez. gbogbo ẹni tó bá lọ́run takòtò ọlọ́run jó ná. Allahu akbar. ilé ṣàtijọ́ náà. sàkó olùkóso ìyára náà. wọ́n pẹ́ wọ́n lọ dáná sílé ọ̀sán. mo wọ̀n mọ́rí mo ò rí rí dépò òun tiẹ̀ wá lọ sílé rẹ̀ kọ́ dá sèrí àfún ẹni ó dólé rẹ̀. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fi ń hùwà báyìí sí mi kí ló bí mi rí tí mi ò fún ẹ tó wá fi múlẹ̀ mọ́ ó lè. wo èèyàn ò rí ọlọ́run rí ọlọ́run yìí sì sọ̀kalẹ̀ wá àwọn èèyàn náà ní mọ́ wá. sẹ́yìn pé Kùránì ò lè èdè tí wọ́n fi kọ́ lọ́dà bí ìpọ́ fẹ́ lé o èmi wá ro kankan pété mẹ́tẹ̀ẹ̀ta àwọn olè pàápọ̀ káfíńdì Ìbàdàn kọ̀ọ̀kan rẹ̀ àwọn wàá fi ṣe kíni àwọn àfàwòrán náà àwọn èèyàn máa ń láìkì ìwé tó bá láwòrán o ìgbogbo bí tí wọ́n ti ń lẹ òkú bá nàbí lẹ́yìn àgbè gbogbo fọ́tò rẹ̀ bẹ́ẹ̀. ó kọ̀wé láwọn pé àlùkùránì ti wà. Kùránì Ìbàdàn ni. Kùránì Òṣogbo ni. congratulations. sẹ́yìn náà tún ti gbọ́ mi. ọ̀rọ̀ tó ṣojú gbogbo ìlú ò farasin èrò ti kún sàlẹ̀ gbáyé ló ti gbọ́. Allahu akbar. a lọ sóde àdúrà ní owó tẹ pẹ́ mi. 120 lòdì àdúrà. ẹ ṣàánú mi náà ìyá kankan ló bẹ̀ mí náà lẹ́yìn. ní ẹ̀sọ́ ẹ kò ní ìṣeéṣe kò ní wọ́ọ̀kì. yóò ti tó bí ẹ̀mí tí a ti kìlọ̀ fún yín gẹ́gẹ́ mọ́ kìdè dáadáa tẹ́ mọ́ kírun láwájú ilé àbá wa. bàbá láì ní tí mo pàṣẹ wípé kọ́ wa mọ́tò ẹ̀ wọlé ìwọ sọ pé òbí bàbá ńlá bàbá mi rè ẹ̀yìn kọ́ o. Will you please be my wife? Yes. I'd love to live your life. Hi, good afternoon. Ikú wa àjọkú lèrè, ìfẹ́ wa àjọlò. Skyscraper can construct from Johnson's Halimat. You should just let me be. It will collapse. You again? What do you want? Tẹ́tí ọmọ, ìkọ̀ọ̀kan lọmọ wọ̀ọ́yọ. See, we don't belong to the same world. Fi mí sílẹ̀. Má lọ síbi tó ti wá kí mi náà wà láyé mi. O ní bọ́m̀bẹ̀.
àná wọn kì í ṣẹyẹ òkùnkùn. Fìfì tí bíbí dànù yé parada. Ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ mọ́ ta mí. Ayé bẹ́ẹ̀ bá dodo ẹ mọ́ gbé mi lọ. Torí mo dá mọ́ ayé, mo dá mọ́ ayé. Ìran àkàlà kan kì í jẹbọ. A kì í fẹ́ wúrẹ́ bọ̀ fọ́. Mojúbà ẹ̀yin tá a gbáyé lé lọ. Àlàyé dákó lọ́kọ́ ní kéésì. Orúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa ọjọ́ karùn-ún oṣù kẹfà ẹ̀mí mímọ́ ẹ gbà gbogbo ògo ogun ọ̀run ẹ gbà gbogbo ògo ẹ̀yin áńgẹ́lì ọ̀run ó yẹ ẹ gbà gbogbo ògo ẹ gbà gbogbo ògo ẹ gbà gbogbo ògo Olúwa gbà gbogbo ògo ọjọ́ karùn-ún oṣù kẹfà ẹ̀mí òkùnkùn kò gbúdọ̀ nípa lórúkọ Jésù. كما من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله كما من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله كما من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله كما من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله كما من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله Ọlọ́run òní lọ́jọ́ karùn-ún oṣù kẹfà òní gangan ni tọ́mọ yìí fẹ́ ṣe Ọlọ́run wọ́n fàdúrà ìdógún tì mí Ọlọ́run fi pọ́n mi lé ní o òní yìí má gbà fún gbogbo àwọn ẹni bí ẹni òkùnkùn lórí nǹkan tọ́mọ náà fẹ́ ṣe Ọlọ́run jẹ́ kí n lè wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run bá mi jẹ́ nsàṣeyọrí lórí ọmọ náà alibarika ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. Odídẹrẹ́ rè é ẹyẹ ìlú òkun àlùkò ẹyẹ ìlú ọ̀sà bẹ́ẹ̀ bá jòun gbé ẹ má má jòun gbé o ẹyẹ tí yẹ̀yìn tiẹ̀ sí gun omi àṣetán afẹ́ lọ wò eré ayé o. Ọjọ́ kan rí òṣè gbá létí òòrùn kàtà rí òṣè ta láyà àtìlẹ̀ jáwé àtòkèwébò ajígini tó bọ́jọ́ rẹ́ arìngini tó bọ̀rùn múlẹ̀ ọjọ́ tọmọdé bá wo jígí ọjọ́ náà ní fojú kẹlẹ́dẹ́ ẹ̀ abániwówó lórúkọ tá a pè fá ọ̀dádá tí ń darí ìlú wa lórúkọ tá a pè ṣù ọ̀dàrà dídé abojúfò fòfò lórúkọ tá a pè ìyàmì ẹlẹ́yẹ arọ tí ń tẹ̀pá òjé wọ̀lú lórúkọ tá a pè wo òrìṣà ńlá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo pè lónìí ìjọ abá pé eégún ajẹ́ ìjọ abá porò lóró dáhùn ìjọ tá a bá pọmọ láìkó lóní wà ní ọjà wà bá ní o a pè yí lédi kẹ́ ẹ jẹ́ wa o. Bàbá ní wákàtí gbé iṣẹ́ ọwọ́ rẹ ga kí gbogbo ayé lè mọ̀ pẹ́yìn lẹ rán wa níṣẹ́ lásán láyé ìpè ogun wákàtí náà dé táyé yóò wá rírì lábẹ́ agbára mímọ́ Jésù Olúwa gba gbogbo ògo Ọlọ́run o ẹ gba gbogbo ògo ó yá ẹ gba ipá ẹ gba ògo ogun ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ ẹ ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ Olúwa ẹ gba gbogbo ògo ẹ gba gbogbo ògo ẹ gba gbogbo ògo ẹ gba gbogbo ipá ẹ gba gbogbo agbára Olúwa ṣe bẹ́ẹ̀ Olúwa ṣe bẹ́ẹ̀. Bismillahir rahmanir rahim ya sọ al-Qur'an al-Hakim إنك لمن المنصورين لا صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباءهم فهم غافلون لقد حق القول على أكثرهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي لا يسمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم وهم يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. Tolúwa wo tu fún ẹ̀ ń tẹ́jú gan-an bí tó bá kúnnú gbá ẹni ó tú inú rẹ̀ ò lè gbé mu lórí fà fún arúgbó abẹ́wú lórí kékeré ńjọ́ tí ń lọ jèjìgbò mẹ́kùn tí ń lọ rèé tàbá tí ń lọ rèé tàṣẹ níta wí fún lálọ́ ìṣogún èyí tá wí fún kàn ló ìṣọgùn èyí tá wí fẹ́lẹ́ ẹlẹ́lẹ́ ìṣàádọ́ta òde mi ò ní ọjọ́ karùn-ún oṣù kẹfà òde ire ni kọ́ jẹ́ o ire ni ká bá bọ̀ ọbẹ̀ ká má kobi lójú ọ̀nà gbogbo ẹni tó bá lérò búburú bá mi tẹ́ ẹ lẹ̀ bí ẹran sísun bá mi dà wọ́n lójú délẹ̀ ẹni bá ní kó di ọ̀hún mọ́ sàn ọ̀wàrún ẹni bá pé kó di ọ̀hún mọ́ sàn ìwàrún lomi gbé wọn lọ àjàwẹ̀yìn ní ti Ṣàngó ìwàrún kó ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀.
sọpọ́n gangan ní awo ayé òdìdì mọ̀dẹ̀ awo òdi ọ̀run làwọn ọ̀nà láwo fún ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láwo ẹsẹ̀ bàbá mi ló ní bẹ́ẹ̀. Hello ìyá. Hello. Ńbo lẹ wà? Ilé mo wà. Ó wà ní. Tètè múra báyìí o. Múra báyìí kó wá bá mi. Ẹni tí mo ṣe náà ni pé kí n ro fùfú yìí tán. Káwọn ọmọ lè rí n kiri lọ́jọ́rọ̀ kí n sì máa bọ̀. Ìran tí mo rí. Wo àwọn àfáà, àwọn wòlíì àti babaláwo. Wọ́n ti múra wa báyìí o. Wo àwa ní ọ̀gbọ́dọ̀ pẹ́ kálàbà wa ó túnra mú odò ọ̀gbọ́dọ̀ gbárèrè wa o. Ẹ fọkàn balẹ̀ pẹ̀lú gbogbo títí ń bẹ ńlẹ̀ àwọn tọ́la yóò fún wa sí Elédùà ò ní fi álẹ̀ àwa láàborí sáwọn àfáwọn àtàwọn wòlíì ẹ wo ẹ fàwọn èyí ńlẹ̀ o jàre. Wo onílò ní í jẹ pẹ́pẹ́yẹ ọpọn mọ àwa láàborí wọn agbára wa ọkà wọn àyàfi tí òrùka ọba kàkà ló kù. Èmi mọ̀ pápá ìkósè apá ìkápàtà apá wọn rí wọn kàn ń kági oko. A borí wọn ni bẹ́ẹ̀ ni. Ẹ wo ẹ mọ̀ jẹ́ yí wọn kọyín láyé òkè kò sí tí ó ṣẹlẹ̀ bí mo bá ti ń sorógùn lẹ̀ báyìí wọn ó sì mú bòrùn mi mo dé tán. Àṣẹ akíyẹyẹ. Ọmọ ayé ọmọ ayé. N tó gbé kókó sí akó wá ràn mí lọ́wọ́ rọ́ ni. Ẹni bí ni là ń jọ. Ọmọ ayé. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ ló yẹ kó rí. Mo ti ń jáde lọ báyìí o mò ń lọ bí ìgbéyàwó ọmọ ayé Elédùà akọ́dá àṣẹ̀dá àlọ́ ti dá a báyìí o kábọ̀ náà ò sùn ọ̀hún Elédùà fún àṣẹ o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Ó ṣe á pẹ́ báyìí kò yẹ ká tún pẹ́ mọ́ ohun tó bá yá kan kì í pẹ́. Ọjọ́ ń lọ báyìí o. Mo ti dé mo sì ń kánjú o. Ẹ̀rí tí ń ṣàròyé pé kíní. Kódà ẹ ti múra tán. Mo ti múra. Mo sì ń sáré o. Mo ti ń retí tipẹ́ bí n ṣe ń wọ̀ tó ni mò ń wò sí. Aṣojú àwọn àgbà lọ́rùn wa ń kọ́. Wọ́n ti ní gbogbo ìgbà tá a bá nílò àwọn bá rí àwọn. Ọ̀dẹ̀ ìjà sí àmọ́ ló ń gbà wọ́n yìí ò tún fọkàn balẹ̀ ẹ máa rọra ń bẹ̀ wọ́n. Ó jàre. Ẹ jẹ́ ń pín lọ. A ní a máa ṣe díẹ̀díẹ̀ náà. Rọra àgbọ̀ jẹ yín dà. Àbá mi ẹ̀ pọ̀. Ẹ máa rọra o. Ọlọ́run ó kúkú jó o. Ẹ rọra. Abẹ́ rí nǹkan báwọn irọ́ lè ṣòun pa. Èbí báyìí náà ni báyìí. Tí ó fi yá. Aṣojú àwọn àgbà lọ́rùn ọ̀sán ní ká fọkàn wa balẹ̀. Ó ti ní òṣèwù ó ti ní òṣèwù ti ní òṣèwù wọ́n mọ̀ pé àwọn tó láyé yòókù ní òtí àlẹ́yìn. Àwa aláàbò èrò wa ìmọ̀ ni ó ṣe o. Ẹ fọkàn ara yín balẹ̀. A ti gbàdúrà Ọlọ́run dẹ̀ ti sọ fún wa pé a ò ní rí wàhálà lónìí. Ẹ fọkàn balẹ̀ dáadáa. Mo rò pé ẹ wà nínú àwẹ̀. Èmi náà wà nínú àwẹ̀. A ṣe ṣọ́ òru mọ́jú ni. Tẹ bá rójú mi ẹ rí pé mi ò tíì sùn.
àwọn wòlíì mi gan ti wà nínú àwẹ̀ pẹ̀lú yín, a ò ní rí wàhálà, ẹ fọkàn balẹ̀. Mariam. Ẹ bá ti pè ní Mary, ológun Mariam. Yóò lábọ̀rọ̀ pé ẹni Mary ṣé Mary lásán ẹni àbí Mariam? Ẹjọ́ Mary ló kàn. Ọ̀dà jẹ́ ká fi hàn lẹ̀. Jọ kí ló tún ṣẹlẹ̀? Èwo ni àwọn aláṣọ fún ṣe ń bí ṣe Jésù jíǹde lónìí ni? Mi ò wá mọ̀ bóyá ànábì ti wá padà dé because kò ní ní. Bẹ́ẹ̀ni ẹ sàn jàre. Ànábì náà ló pé tó sọ pé sallallahu alaihi wasallam. Ó dà. Ẹgbọ́n mi gbà Bẹ́ẹ̀ni ẹ sàn. Ìwọ lọ́rọ̀ ìgbàgbé o tiẹ̀ kí n fẹ́ ní respect rárá. Ẹ má máa contradict mi. Ṣé wo ló tún pa àwọn aláwo? So gbogbo àwọn tó ń wá church yìí rìn. Àwọn ta ló ń wá church yìí? Ṣé àwọn tó ń lọ mosque yín lélẹ́yìí ni? Ṣé bá àwọn family ọkàn ni? Ìyẹn ló máa sọ ẹnu ẹ mú. Àwọn ará mosque tiwa mo dá wọn mọ̀ wọ́n múra báyìí. Tiwa náà ń múra bẹ́ẹ̀. Àwọn tí yín lójókòó tán dé fìlà yìí. Ọ̀gá mi ń pè é. Kí ló dé? Wọ́n ní pé ìyàwó ń sunkún látara kò jẹ́ kán ṣe mẹ́kọ̀ọ́. Ẹkún bíi ti báwo? Kí ló fẹ́ kún? Sunkún kẹ̀. Salamu alaikum. Kí ló tún ṣẹlẹ̀? Bó ṣe ń sunkún ní látàtàrà kò yé mi wọ́n jẹ́ kí n lè ṣiṣẹ́ mi. Olúwa ṣàánú wa, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń sunkún? Ọkọ ẹ̀zẹ̀. Àǹtí mi. Kí ló ṣẹlẹ̀? Àyà mi jẹ́ o. Kí ló ń jẹ láyà? Téèyàn bá ti ní Allah, kò ní láti máa bẹ̀rù mọ́. Wo téèyàn bá ti di òpó Olúwa mú tó di òpó Jésù mú, kò sí nǹkan tó ní láti bẹ̀rù. Lọ sọ́jú ó ní ọjọ́ ayọ̀ mi dọjọ́ ikú wọn ní lọ́wọ́. Ọlọ́run má jẹ́ sani sátani Ọlọ́run já mi léṣu. Kí ló fa ẹni sùúrù náà ẹ jẹ́ ká máa ní sùúrù náà ẹ fọwọ́n sani sátani lẹ̀ lásìkò tá a wáyé àti tí nǹkan bá ń rí báyìí ẹ má kàn bí sọ Ọlọ́run náà. Jésù lèèyàn máa pè é gbọ́n mi. ẹ distract Ọlọ́run ẹ jẹ́ kó máa dúrà ètò fẹ́ gbà let's go straight to the point ẹ jẹ́ ká pe Ọlọ́run Allah straight which one is Jesus which one is ọ̀hún. Bá mi sọ̀rọ̀ ọmọ Ọlọ́run ni mi take it easy please. Ó yá bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Ẹ̀gbọ́n mi ṣe máa láti mọ ọ̀rọ̀ fún yín. Àwọn orin tó máa ń kọ nínú ẹgbẹ́ yẹn, àwọn orin yẹn ló máa ń rìn lórí. Olúwa o, Jésù mi o. Ibi tó fọkàn sí ni, wọ́n ní kó mọ́kàn ẹ̀ kó bẹ̀. Bẹ́ẹ̀ ni pa ọkàn pọ̀. Kò sí kan tó máa ṣe é. A'udhu billahi kò sí kan tó máa ṣe é. Fún mi láwẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله لا إله إلا الله kò sí kan tó máa ṣe ó ní lánàá kọ́ni it's okay now gbogbo ẹni tó ń ṣe òun kọ́ ní sọ Ọlọ́run náà. ẹni kò ẹ distract Ọlọ́run ni. ẹ jẹ́ ká jọ pariwo Allah ní ká pé òun pé Jésù. Jésù bí ọwọ́ kọ́ ọ́ ẹ máa kan tó ṣẹlẹ̀ kò sí kan tó tẹ̀ máa ṣẹlẹ̀ sí ẹ wọ́n ti pé ẹjẹ Michael ẹjẹ Gabriel. ẹ wo ẹ bá mi ṣe mẹ́kọ̀ fún o ẹ bá mi ṣe mẹ́kọ̀ fún o. Halima jẹ́ kí ọkùnrin balẹ̀ ẹ wo bí nǹkan tẹ́mi bá sọ ní kò gbọ́ ṣùgbọ́n n tí n bá ti sọ báyìí sí ní kò gbọ́ ẹ ti mí kàn fún ọjọ́ ayọ̀ ẹ̀ lónìí kò sí nǹkan tó máa yẹ láṣẹ Ọlọ́run insha Allah bí kúrò àtọ̀ láì. Ẹ̀gbọ́n mi ò ti gbé ẹ̀rọ kankan báyìí wọ́n máa kọ́dá. A'udhu billahi Allah. Àṣàkẹ́ dákun wá gbẹ́rù mi o. àbí mo ti gbẹ́rù ọ ni
látàárọ̀ lónìí tó sọ̀rọ̀ ẹ̀dá pọnmi má gbowó fún ìyá àgbà ó pọnmi títí aṣọ tó wọ̀ láti ilé yún tutù ìyá àgbà náà ló tún fún ọ nírò èmi ò lè gbèrú ọ o gbogbo eléyìí tí mo ti ń gbèrú ọ látàárọ̀ gbogbo apá ní ro mi wo èmi kọ́ ni mo sòwò yá lò èmi mọ̀ ọ dẹ́bi tààrà wọ́n sọ pé o sì jọ dákun wọ́n sànú mi. ìfẹ́ téèyàn ní sí ní jẹ́ kó. ilé àpọ́n ro mí dákun sọkùsọ kí agan. ọtí kò ní bó ṣe rí. alóhùn sọ mọ́. ó mọ́ dànù. Mi o. kọ́nà ọba kó mọ ọba mi bá fi iṣẹ́ ọ̀ṣọ́ ni torí mi ò mọ bó ṣe mo ṣe wí jẹ bímú pẹ̀lú ìyá àgbà tẹ́rù ò sì kí ń bọ̀ ọ́. lákòókò fẹ́ mẹ́rù jà mí. Àtàkẹ́ sórí nítorí pé ó súnmọ́ ìyá àgbà ni o ó nínú rẹ ni ìyá àgbà o. nínú rẹ ẹni tó jẹ́ pé gbogbo àwọn aráàlú wa pátá náà sọ̀rọ̀ rẹ̀ láburú. iná bí o. gbogbo ọmọ tó bí pátá báyìí ojú rẹ̀ ló gbogbo wọn ti fò sọ́nlẹ̀ tí wọ́n kú. eléyìí tó jábí gbẹ̀yìn rẹ̀ gan lọ́jọ́ tó kú báyìí omi kan báyìí ò jábọ́ lójú ìyá wọn. ẹ̀yin ọmọ aráyé Àṣàkẹ́ tó bọ̀ kó mọ́ wí nǹkan kan ni pé tọ́rọ̀ bá ti ju ẹkún lọ ẹ̀rín léèyàn fi máa ń rìn. bí kọ́mọ wá kú lójú ẹni wà ní. Àṣàkẹ́ o tí láti ẹnu mọ́ jákun ó ti tó ó tó iye omi ò bá ń rù jákun mọ́ ní lajẹ. òkú wíwí. jákun ṣe kẹ́kọ̀ọ́ lọ sọ mí o. aṣòro sọ bí ọ̀rọ̀ ọmọ yìí ọmọ ẹ pọ̀rọ̀ ló pẹ́ nìkan lánàá o. ó jẹran ni. ìyá àgbà gbàtẹ́yìn ò tí ì mú ẹran. ó mọ̀pọ̀ rẹ ni. ọ̀yà lànà rẹ jẹran. kò sí ohun. ọ̀yà mọ̀mẹ́. sí o. ẹ ṣeun àmì àkọ́kọ́ òun là àmì ìfẹ́ ayé. àmì kejì òun ni àmì ìsopọ̀ ayé tó sọ ọ́ di ọmọ ayé. nígbà ó bá wá jẹ lẹ́ẹ̀kẹta ó wàá di olórí ayé. ẹ̀yin ayé mo dúpẹ́ ẹ sì. wàlékún àṣà wo o ti mọ̀ pé yọ̀ọ́ mọ̀ ọkọ lẹ́nu ni kìrìsìtẹ́nì ni mi ò sì mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kálàáfíà yìí ẹjọ́ àbúrò rẹ ló tún fẹ́ẹ́ fi sùn á ló látẹnumọ́ ṣé wò mọ̀ pé ẹ̀sìn bàbá ò gbọ́mọlà bẹ́ẹ̀ lẹ̀sìn ìyá ò gbọ́mọlà ìwọ ti mẹ́sìn bàbá rẹ jẹ́ òun mẹ́sìn tèmi tí mo jẹ́ ìyá rẹ̀ àbí ẹ ti pín lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́run kan náà sì ni gbogbo wa ń ké pè ẹ mọ̀ ọ̀sìn náà tiẹ̀ kó náà mọ̀ ọ̀sìn náà tiẹ̀ kò jíra wọn lọ́wọ́ ta ni o. ẹ káàsán ma. kejì ọmọ mi mò ń bọ̀ ó dá ọkọ mi mọ́ bínú a nípàdé ayọ̀ ìbọn jíṣẹ́ fún tó bá dé ó dàbọ̀.
Kásán. Ó ní wá wò kejì rẹ̀. Ó sì mọ wo àtẹ̀kan ló ti lóun lọ ṣe gá ààrí láti ìgbà náà kó padà wọlé. Halimat lọ ṣe gá. Halimat ò lọ ṣe gá o. Níbo ló wá wà? Ọ̀dọ̀ ìyá àgbà Halimat wà tí ń rù tí ń sọ. Kí ni ń rù tí ń sọ? Omi nì. Tí ń bá sí, Halimat ti pọn tó garawa dọ́sìnì méjì. Bẹ́ẹ̀ ni, bí ṣe ń rù ẹ̀ ní sọ, èmi náà sì ní ń gbèrú, èmi ní tún sọ kalẹ̀. Lọ́dọ̀ ìyá àgbà? Bẹ́ẹ̀ ni, mo yọ ọ́ lẹ̀ ni mo fi wá báyìí. Ọ̀dọ̀ ìyá àgbà yá, Halimat ò gbádùn mi. Ó yẹ ẹja lọ. Ẹ káàsán o. Ẹ káàsán o. Ẹ káàsán ìyá wa. Ìyá ọmọ mi. Ẹ káàsán. Ṣàlàáfíà ni. A dúpẹ́. Ẹ ǹlẹ́. Ẹ ra mà. Ẹ dákun, Halimat ọmọ yín ni mo wá débi. Gbogbo àdúgbò ni mo ti wà kàn ń orí. Mo ṣe wá wò pé bí ó ṣe wá sọ́dọ̀ yín àyìn. Ìyá bó ṣe jẹun tán bí lọ́wọ́ yẹ̀wò lọ́lẹ̀ rèé sùn. Ó jẹun lọ́dọ̀ yín. Ó wá sùn. Ilé rẹ̀ rèé. Mo gbà pé ilé rẹ̀ náà mọ́ àwọn ọmọ yìí. Ó ní nǹkan pàtàkì tó yẹ kó sáré bá ń ṣe nínú ilé o. Àfi bí mo ṣe wà tì. Ẹ dákun ìyá wa. Ẹ bá ń pè kí mo mú lọ ilé. Kò fẹ́ wọ́n mọ̀ jí òun. Bó bá ti sùn bá kò fẹ́ kí wọ́n mọ̀ jí rárá. Bẹ́ẹ̀ ni òótọ́ lẹ sọ. Kì í fẹ́ kéèyàn ò jí bó bá sùn. Àmọ́ iṣẹ́ tí mo fẹ́ ràn báyìí ó ṣe pàtàkì kí n rí ní ìsìn. Ẹ dákun. Jẹ́ ń gbìyànjú rẹ̀ tí n bá bá ẹlẹ́dàá rẹ̀ lé lọ́dọ̀ lọ. Ó ṣe pàtàkì kẹ́ ẹ bá o tó káwọn ẹ̀gbọ́n rẹ̀ ló rán mi sí ó sì ṣe pàtàkì kí n bá sọ̀rọ̀ ní ìsìn ẹ dákun. Ẹ ṣeun. Wọn gbàdúrà. Àdúrà náà mò ń gbà lọ́wọ́ yìí. Ayé tóbi títí, ayé olópin, ayé dákẹ́, ayé lọ kọ́ni kése. Lékeleke wọn kì í ṣẹyẹ alẹ́, olùmọ̀nà wọn kì í ṣẹyẹ òkùnkùn. Bá ọmọ mi ẹ̀sọ̀ ṣé mo yẹ kó gbà ní ọlọ́ọ̀fẹ́ lọ ṣe gá ọlọ́yà àgbà ló tún gbà lọ wọ́n ti ṣí ẹyin ẹ tí mo gba ayé ń sá fún sẹ́nìkan kò fẹ́ súnmọ́ ó ní wọ́n fẹ́ sọ́ọ́ di kò fi kó sùn kó tó náà gbà ìfẹ́ ìsìnlú ìjọ lọ́rùn lọ́fẹ́ kó bá mi ṣé pariwo tí mo ṣe pariwo ìlọ jésù kò fẹ́ ṣe gbá ọlọ́yà àgbà ló tún sá lọ àyè sábà wá sọ fún mi lọ́gbọ́ bẹ́ẹ̀ ló tún gbà lọ ẹ mọ̀ ṣé o ọlọ́yà àgbà mo mọ̀ tún ká mọ́ o lọ́mọ tí ò lọ́rọ̀ gbọ́ yìí o lẹ́yìn ìfojú ẹ̀ràn mọ̀ kí ló dé ṣé fẹ́ kó bá mi ni kí ló tó lọ́rọ̀ ọ̀gbọ́n báyìí ṣé ó yá àgbà òbí mọ́ tẹ̀ ló ṣe pé wọn ló fẹ́ takú sọ́dọ̀ ìyá lónìí ìfojú ẹ̀ràn mọ̀ wọ́n mọ́ tó lónìí gbọ́ ni èmi kọ́ ló fẹ́ wò ní gbà má dé bẹ́ẹ̀ mọ́. Halimat ká wí ká gbọ́ ká gbà ayọ̀ ní mú ń bá ni o ká wí ká kọ̀ ká kọtí ikún ìbànújẹ́ ayérayé ni wò ó sórí nǹkan tí àgbàlagbà bá jókòó tó fẹ̀yìntì torí tí ọmọdé bá gorí àjà kò lè rí gbogbo ariwo tí mò ń pa fún ẹ fún àǹfààní ara ti ẹ̀yin ó sì ṣàánú mi torí ọlọ́mọ dọ̀dọ̀ ìyá àgbà mọ̀ jọ mò ń bẹ̀bẹ̀ ni. Mami ó wù mí kí n máa ràn ìyá àgbà lọ́wọ́ ni. Kó máa ràn ìyá àgbà lọ́wọ́ kí n tiẹ̀ o ṣé ti ìyá bàbá rẹ tó jẹ́ ni àbí sì ìyá ìyá rẹ àbí bọ́lẹ̀ títán ẹ wá gbà mí ni àwọn tí wọ́n ń gbébi tí ìyá àgbà ń gbé wọ́n lè ràn lọ́wọ́ ilé kìíní ilé kejì ilé kẹta wọ́n lè ràn lọ́wọ́ ìwọ tó yẹ pé wọ́n á ń lọ sọ́nà tùnùtùnù kó tó fojú kan ìyá àgbà ló fẹ́ lọ mọ́ ràn lọ́wọ́ àwọn tó yẹ kó ràn ìyá àgbà lọ́wọ́ gangan ìyá àgbà ló mọ ibi tó ràn wọ́n kí wọ́n á ti ẹ kò yé mi o. Mami kókó nǹkan tẹ ní ìyá àgbà ṣe tẹ fi ní mọ́ dọ́dọ̀ wọn mọ́ arìnrìn sókùnkùn sí mi. Ó ṣókùnkùn sí ọ àbí ìwà ìyànnà náà rọrùn fún ọ ní kíkún kí ọ̀rọ̀ ó lè bá àmọ́ bí ẹni tó fomi òkun wẹ̀
sórí ìyá àgbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ gbà mí kí mo wé yíjú báyìí jẹun ojú rẹ̀ ìsán. Àlímọ̀ àmì ojú rẹ̀ ti padà pé méjì. Màámi àmì ojú mi ò ṣẹ̀ṣẹ̀ mọ wà bẹ́ẹ̀ sí bọ́kàn tó wà bẹ́ẹ̀ náà ló sì wà bẹ́ẹ̀. Ó ti kọjá ẹyọ kan ó ti di méjì báyìí ò mọ ní bó mo fi mírọ̀ sí kó rí náà wò rẹ́sìn ara rẹ̀ ńgbà wojú ara rẹ̀ mélòó nù. Ó sì dá ń lójú pọ́dọ̀ ìyá àgbà tó ń lọ náà ti fa mi burúkú ìsí ọ̀la. Màámi ṣe rí kò sọ́dọ̀ ìyá àgbà kankan ó yẹ mọ́ dúpẹ́ lórí ẹlẹ́dàá yín ni torí pé mo béèrè ìbéèrè yìí lọ́dọ̀ ìyá àgbà o ìyá àgbà ní pé àyànfẹ́ Olódùmarè ló mọ́ níwẹ̀ lójú ó sì tún wá pé méjì. Ìyá àgbà ń tàn ọ jẹ ni ṣé wọ́n sì gbà mo kọ́kọ́ béèrè àmì lọ́wọ́ rẹ̀ tó lámì Ọlọ́run ni sámì Ọlọ́run ló tún dé lọ́sàn-án gan lójijì báyìí tí ń bímọ ìwọ ọmọ yìí. Wo àsìkò ọ̀rọ̀ ti wá tó báyìí tí wọ́n sì gbada lórí èṣù fún ọ wọn náà sọmọ kékeré mọ́ gbogbo nǹkan tí mo fi ń pamọ́ fọ máa wá ṣe fún ọ báyìí. Ṣé orí ìyá tí mo ní ọmọ dọ̀dọ̀ rẹ̀ mọ́ àgbà ni má dé bẹ́ẹ̀ mọ́ mo wí wọn. Ìyá àgbà mo mọ̀ kágbà ni wọ́n ṣe bí ìyá àgbà náà là ń pè wọ́n. Ọmọ ọgbà ni wọ́n kù ẹ dákun kí ni ó wàá pọ̀ ọmọ ọ̀hún báyìí alẹ́ lẹ́yẹ lè yàn ṣé ò gbọ́ ni. Màámi ẹ sì tọrọ astaka free láì. Torí kí ni. Ṣé ìyá àgbà tèmi ń sọ yìí wọn ṣàjẹ o nítorí èmi ò rí bí tó ti jẹyàn rí tó jájẹ ni wọ́n ti jẹ mí náà. Jọ ṣé àjẹ tó máa ń jẹ èèyàn ṣé wọ́n máa ń rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀yìn ẹbí tí wọ́n bọ ìsọ̀rọ̀ tó gbọ́rọ̀ sẹ́mi tí mo bí ẹlẹ́nu báyìí wọ́n mọ̀ pa mí ìwọ ọmọ yìí ó tiẹ̀ ti dà àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní padà fẹjọ́ rẹ̀ sùn tó wọ́n á mú ẹ kúrò nílùú ikó tó fi ti ẹ kó bá tèmi lẹ́jẹ̀ mi ni mo jókòó mi o mo mi fóònù mi síná wo ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ ti gbọ́ mo ti ṣe fún ọ báyìí sórí gbogbo gbà sí má sí kó ònú lẹ́yìn ìmọ̀ sí ọmọ ònú lẹ́yìn níjọ́ jáde débi tó lọ fi ti ẹ kó bá mi. Èmi nífẹ̀ẹ́ ya àgbà o èmi nífẹ̀ẹ́ ya àgbà o. Ó ṣe kí ni. Èso lè yà wá o. Ó nífẹ̀ẹ́ ya àgbà èso ló lè yà yín èmi ni wọ́n yà yín kó tó dé. Èyí ṣe tó fi ń wò mí tìfẹ́tìfẹ́. Nítorí mo nífẹ̀ẹ́ yín tọkàntọkàn. Ìyá àgbà n ò mọ̀dí ojoojúmọ́ báyìí nífẹ̀ẹ́ yín kò sí lọ́kàn mi kódà mo fẹ́ lè ní pé mo nífẹ̀ẹ́ yíyà tó bí lọ́mọ lọ. Ó wá ń yọ̀ lẹ́nu. Wọ́n ní lálẹ́sù ọmọ èso ò dára èyí ṣe tó fi nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ó ní ó lẹ́ẹ̀mọ́ pé òun ò nífẹ̀ẹ́ bàbá àwọn ẹ ò mọ̀ pé nǹkan ṣùṣù báyìí lè ṣùṣù ìtàkùn tó ṣàgbè ló ṣogbá ló tún ṣe légede a nífẹ̀ẹ́ ara wa láyé kan látúnṣe wá nífẹ̀ẹ́ ara wa láyé yìí sóyè ọ kò lè yí o yóò mọ yí ọ lọ́jọ́ iwájú nígbà tí àmì bá pé. Ìyá àgbà ó ní ohun tuntun fẹ́ bí yín o ṣe rí àmì ọlọ́ ojú mi yìí kò sí ní ìgbà tán bí mi ọ̀kan ló kọ́kọ́ yọ ẹ̀rọ tó yọ ní kejì náà tún yọ níbi bí yìí kò yé mi. Àyànfẹ́ Elédùmarè ẹni ọ̀rọ̀ ń fẹ́ ayé ọ̀fẹ́ wòlíì ọ̀fẹ́ àáfà ọ̀fẹ́ ọmọdé àgbà ọkùnrin obìnrin wọ́n fẹ́ kódà àwọn àjẹ́ wọ́n fẹ́ sóyè ọ kò yé mi kò lè yí ọ àmì tó wà lójú rẹ o àmì àwọn àyànfẹ́ ni ṣó ti bọ́. ìyá àgbà sẹ́ni ní pé ìbéèrè mi pọ̀ báyìí. ó tí o
ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Mo gbọ́. Ìyá àgbà sẹ́ni bínú. Mo lè bínú èyí ti jẹ́. Wọ́n lájẹ nìyí. Ta ń wí bẹ́ẹ̀? Má mi ló wí bẹ́ẹ̀ fún mi. Yóò ní làákàyè. Gbogbo ẹni tó bá ti ń jí tó ń jẹ àjẹ́ ni. Gbogbo ẹni tí wọ́n bá ń pè tí ń bá ń jẹ àjẹ́ ni. Àjẹ́ ni mí. Àjẹ́ ni ìyá rẹ̀. Àjẹ́ ni ìwọ náà. Ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ má ta mí. Ayé bẹ́ẹ̀ bá dodo ẹ má gbé mi lọ. Torí mo dá mọ̀ ayé, mo dá mọ̀ ayé. Ìran àkàlà kan kì í jẹbọ. Ọlápàró. Ó biribiri pa. Òkìkí gbò. Bí idán bìrí. Àwa lọ tẹlẹ̀ kílẹ̀ oró. Àwa lọ tẹlẹ̀ kílẹ̀ omi. Àwa lọ tẹlẹ̀ kílẹ̀ omi. Àwa lakọ ajá olójú mẹ́rin gùdàgùdà. Àwa lakọ ajá olójú mẹ́jọ gùdàgùdà. Àwa lakọ ajá olójú mẹ́rìndínlógún gùdàgùdà. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ pàtàkì tí kì í ṣọ̀rọ̀ pátákó. Ẹ̀gbẹ́ gùn mí. Ta ló ń tàn? Ta ló fẹ́ ṣòfò? Ọ̀gbẹ̀rì lásán ó ń pè yá yín ní àjẹ́. Ẹ̀gbin gbọ̀n. Ta ló ń tàn? Ìyá ayé, ìyá gbogbo ayé, lọ̀gbẹ̀rì lásán ló wà ń pè lájẹ́. Tábí. Ẹni tó ṣerú ẹjọ́ kìíní nígbà tójú ń bẹ lọ́rọ́kún, ìfúnrú wọn làwọn ìyá mi fi ń sọ wọn oúnjẹ àfẹmọ́jú. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dọ́rù wọn ìlà fi ń sóúnjẹ ọ̀sán. Bẹ́ẹ̀ni. Kódà igbá orí rẹ̀ òun la fi mú mi. Ẹ̀mọ́ ti yé. Ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ. Ó di ṣíṣe. Ìbáyé o. Ìbáṣẹ. Ìbáyé o. Ìbáṣẹ. Ayé mojúbà o. Ìbáṣẹ. Yóò ṣe ajá lè di ọ̀run. Mẹ́bí àwa ni kánnakánná sojú rondo gbẹ̀yìn ẹlẹ́yin. Bẹ́ẹ̀ni. Àwa ni kánnakánná abìyẹ́ fò tìfà. Ìfà yaha ni kánnakánná ń ké. Bàbá wa fò lágbàlagbà láàrin ayé. Bàbá wa fò lágbàlagbà láàrin ìlú. Bẹ́ẹ̀ni. Báwa bá wá fò lágbàlagbà rí fún ọmọ ènìyàn. Ẹ̀yin ayé kí lè pọ́kọ rẹ̀. Kristana ọmọ Àṣàbí o. Kristana ọmọ Àṣàbí o. Kristana ọmọ Àṣé òjò báyìí náà lọ. Ó di wá pé Christiana ọmọ Àṣàbí. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Kí egungun ara rẹ kó kọjú ìjà sí ọ. Kí ẹran ara rẹ kó kọjú ìjà sí ọ. Ẹ̀jẹ̀ tí Olódùmarè dá mọ́ ọ kó kọjú ìjà sí ọ. Kí wọ́n wá gbé ọ lọ káàkiri ilé ìwòsàn kí wọ́n má rí tó ń ṣe ọ. Nígbà tí àsìkò bá tó, àwa àyà ayé a ó wá jẹ agbóúnjẹ wa.
olórí ayé ẹ má jẹ ọpẹ́ o kẹrin rẹ lè wúlò fún wa orí bàbá tí lọ ń pẹ́ àfàmájà ni o ní ọ̀dà o. ẹgbẹ́ ẹ̀gbọ́n mi irú bí òun rẹ tún béèrè lọ́wọ́ mi pé mo ń pè yín ní ìdá yìí ṣé tí ò bá nídìí ṣé wọ́n pè yín ni. ẹ wo màámi ni o màámi pariwo látọjú oorun ni òun ọmọ tó ṣe wọn o. ẹ wo kí lẹ sọ a ní wọn lè sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tún ní gbé fún òfin ọmọ ní wọn lè sọ̀rọ̀ ẹ wo bọ́ọ̀rọ̀ ṣe wá ṣe báyìí o. ẹni ìmọ́kọ̀ wá láti bí èmi ló ṣẹlẹ̀ tẹ́yìn òfin lè mọ́kọ̀ wá láti ìgboro kẹfí wá gbé màámi níbí. ẹ wo alẹ́ mọ́ ní gbé fún ọmọ wa ni mo ní máa bá mi ò lè sọ̀rọ̀ ẹ̀wọ̀n mo fẹ́ ṣe báyìí o. àní wọ́n lè pariwo látọjú oorun ni. mo lájẹ búrẹ́ àwọn olùgbẹ́bẹ́. àfà mi bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ nígbà tí ọ̀rọ̀ náà rú mi lójú mo wá ṣe iṣẹ́ ara lórí ẹ̀ ṣùgbọ́n ètò wa jẹ́ àlẹ́nu ni pé ìkan náà àwọn àbúrò mi ni mo rí pé ó mọ̀ nípa àìsàn tó ń ṣe ìyá wa lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n mi ò rí lè rí mọ́lẹ̀ yìí tó jẹ́ gangan láàrin wọn èyí ló jẹ́ kí n tọ̀ yín tí mo mọ̀ pé tún nímọ̀ jù wá lọ́wọ́ píkẹ́jọ ẹ ṣàánú mi kí ẹ bá mi wò fínífíní. àfọwọ́ Hasan ọba ẹ dákun kí ló kọ ya wa náà. Kristana lórúkọ wọn. Kristana. bẹ́ẹ̀ni. bí ibú ẹ máa bínú. kan tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé Christian ni àwọn mùsùlùmí ni bàbá mi so ẹ̀sìn bàbá mi lèmi ṣe. lẹ́yìn ṣe kò sí problem ẹ á ṣe ẹ̀yin sáré sáwọn ìwádìí kan. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. الله أكبر كبير. الحمد لله. Haji Hasan. Àwa. Àdúrà yín ó gbà. Allahumma amin. Ẹ ní dààmú. Allahumma amin. Ọlá bíbí Ànábì wa Muhammad. Muhammad sallallahu alaihi wasallam. Ṣé rí àwọn nǹkan tí a rí bí àpẹẹrẹ níbi tọ́lọ́run fi hàn wá àwọn tó yóò rí láre o àwọn tó yóò rí láre. àwọn ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ ni. A'udhu billahi minash shaitani rajim. ó sì ní í ṣe pẹ̀lú àbíkànyìn màmá yín òun la rí níbẹ̀ ló ṣokùnfà ara ìyá màmá yín ṣùgbọ́n ní kí á wá lè ká lè rí òkodoro ọ̀rọ̀ dáadáa ó láwọn gbìyànjú ìbẹ́lọ̀ nǹkan tá a tún ṣe tó ṣe ipá fi ṣe àwọn ìwádìí dáadáa délẹ̀délẹ̀ láti wú ògbú ọ̀rọ̀ tí gbòǹgbò lẹ́yìn ìgbà àgbà tá a bá ṣe léyìí tán a wà ní àkànṣe ìjókòó àdúrà ìbẹ́lọ̀ nǹkan tá a ṣe fún màmá yín tára wọn ò fi yá dáadáa mo sì nígbàgbọ́ wípé yóò rí bẹ́ẹ̀ torí pé àdúà sayful mu'min àdúà òun ni dá gbogbo mùsùlùmí béèyàn bá ti lè gba wọn báyìí tó bá fi gé báyìí yóò máa ṣe náà ní inshallah rahman ọlọ́run máa ń gbàdúrà yín ọ̀là bíbí àná Muhammad ìjà ṣàdúà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim allahumma anta amartana bid-du'aika wa wa'artana bihijabatika qad da'awnaka kama amartana fa'ajibna kama wa'artana ya sal jalal wal ikram ya arhamar rahimin ya rabbal alamin la hawla wala quwwata illa billah. Bó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ tún wọ̀ gbòòrò so mo need something láti go on body ní ìmọ̀ tí mo bá lè rí ọ̀rẹ́ kiri lọ. ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀. ṣẹ́rí kí mọ́tò yìí mo ń fún yín. ẹ fẹ́ fún mi ní mọ́tò. mi ì fẹ́ fún yín ní mọ́tò mo ti fún yín ní mọ́tò. ṣé mọ́tò yìí ní fault. kò ní fault ẹ̀yin lẹ ní fault torí ẹnu ọ̀nù wá bí ẹnu òwìwí sí kí n ti yín ẹ̀rí ta sí mu mọ́tò lẹ́lẹ̀ túṣẹ̀ ń béèrè pé ṣé ó ní fault ni ṣọ́pọ̀lọ́ yín dorí kodò ni. ẹ wo ṣú wẹ̀ bó tẹ̀ ṣe ń rún nǹkan tájé mo jírí láàárọ̀ ìwé tó bá tẹ̀ lówó gan you no keep person now ó yẹ kó máa smell nice kó look nice. Fẹ́mi tó bá lówó lọ́wọ́ ni wọ́n ń pè lẹ́fẹ̀m fẹ̀mú làlá ni wọ́n máa ń pa àwọn àkúṣe because inú lálá kókò báyìí lọ́ọ́ máa tún gbélé ayé wọn. má sọ ní burúkú o tí àbúrò mi bá wá fún ẹ ní owó tó wá fi owó yẹn ṣe ṣìnà níta
Ṣàngó ló máa pa ẹ́ kò wá ní pa ẹ́ lásán o ó máa pa ẹ́ tìrantìran ni. You see, man, you see, I put my glasses down. Because if you did it for me in Chicago, I'ma put a gun in your mouth and shoot it right there. Bí atẹ́gùn Amẹ́ríkà ibi tẹ́ ti ń bọ̀ ogójì lára. You get it in all. Ẹ kọ́ ní burúkú sàn, ẹgbẹ́ ní òṣì sàn. Ẹ sẹ́ yọ. Kí ló dé? Ẹ rap ni. Last month ni mo ṣẹ̀ṣẹ̀ notice. Ṣé kò ṣe kó ń jalè ṣá? Ṣorí bó ṣe wà yóò lè ṣoríire. Tó bá ṣoríire kí n kú. Gbówó ló ṣe máa. Yàrá tó pè ní yàrá ìwọ̀ ọmọ máa sọ̀ wá sí i. Tó bá jẹ́ German tẹ̀ ní wàǹbí a máa jà. tẹ́sí bá dá nìyẹn máa ń tún gùn ni ó ṣáà máa padà sẹ́nu iṣẹ́. kò lè padà síbẹ̀ ò bẹ́ẹ̀ ṣe eléyìí bá da tó bá tún kù gbogbo yín ẹnu ẹ ló máa bọ́. Tòkunbọ̀ wọ́n ní. wàhálà. àwọn ará yóò bá ládùn ṣe nígbà tó ti dèrò ẹ̀wọ̀n á wá gbé fóònù tẹ̀. ṣùgbọ́n bí téèyàn bá sáré kó má tẹ̀ tó bá ti tẹ́tọ́ eré kó má kú ló máa sá. dídákẹ́ tí mo dákẹ́ mi ò máa ti torí Ọlọ́run dákẹ́. inú mi ò dùn rárá sí gbogbo ìjà tí màá ti dọ̀gbọ̀n bọ̀ ń jà yìí. níbi gbogbo lè rí ọkùnrin wà. ẹ̀rí ọkùnrin. Every man must pay for his own food. What is this life turning to? nǹkan tí wọn náà ṣe dé kàtó wáyé tó ṣe ṣe àbí nǹkan tó yẹ fún ọ. ìyá mi jẹ́ ẹ̀mí tó ṣe yẹ o. I don't want to lose you. ìmí tíntín létí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ọkàn mi máa kúrò bẹ́ẹ̀. Assalamualaikum. Waalaikumsalam baba. Ẹ dákun ṣe Halimat ni. Bẹ́ẹ̀ ni ó ní. Alhamdulillah. Tẹ̀lé mi ká lọ. Tẹ̀lé mi ká lọ. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون لما تهاجر ما شاء الله ما شاء الله. ohun méjì ló yẹ kí ẹ̀dá ènìyàn kó bẹ̀rù ó yẹ kí ẹ̀dá ènìyàn kó bẹ̀rù Ọlọ́run tó dáa ó sì yẹ kí ẹ̀dá ènìyàn kó bẹ̀rù ẹni tí kò bẹ̀rù Ọlọ́run tí Ọlọ́run bá fẹ́ ṣèyàn lóore á rán ẹ̀wọ̀n ẹ̀dá tiẹ̀ tí ó ń forí balẹ̀ fún ní ọ̀sán àti lóru tó sì ń sìn ní òtítọ́ àti òdodo á rán sí i láti ràn án lọ́wọ́ tí Ọlọ́run bá fẹ́ ṣèyàn ní ìkà á rán àwa tí wọ́n rò pé àwa jẹ́ ìkà tá a sì tún jẹ́ ohun èlò fún Ọlọ́run láti fi kọ́ àwọn ọmọ aláìgbọràn lọ́gbọ́n àwa tí Ọlọ́run dá tí ó fún wa ní abẹ́rẹ́ mẹ́ta láti òde ọ̀run abẹ́rẹ́ kìíní kí a fi gún ọmọ ènìyàn lọ́fun abẹ́rẹ́ kejì kí a fi gún wọn lẹ́nu abẹ́rẹ́ kẹta ńkọ́ kí a fi gún wọn ní ẹ̀dọ̀ àwa tí Ọlọ́run yàn láti dá sẹ̀ríà fún Kristiánà ọmọ Àṣàbí tí àwọn tí wọ́n pera wọn ní mímọ́ tí wọ́n rò pé àwọn fẹ́ gbàlà láti ọ̀dọ̀ wa ṣùgbọ́n tí wọ́n mọ̀ pé ìfẹ́ Olúwa ló gbọ́dọ̀ ṣẹ lórí Kristiánà ọmọ Àṣàbí nítorí náà láti mú ìfẹ́ Olúwa ṣẹ ká lè jẹ́ ọmọ tó gbọ́ràn sí Ọlọ́run wa a ó pè é báyìí
a ó sì ṣe bí Ọlọ́run ṣe rán wa lúkọ̀tún àti lúkòsì ẹ ṣe iṣẹ́ ọwọ́ yín. Olórí ayé àwọn ọmọ ènìyàn ń fojú kàwò wá wọn ò sì mọ̀ pé Elédùmarè ló kó lé ayé lé wa lọ́wọ́ wọ́n ní ènìyàn o ẹ má fojú bú wá o ènìyàn o ọmọ ènìyàn lọ́kọ́ dalẹ̀ ẹlẹ́yẹ jàre ènìyàn o ẹ má fojú bú wá o ènìyàn o àwọn èèyàn lọ́kọ́ dalẹ̀ ẹlẹ́yẹ ìṣèkà fúndì èyí igi ẹ̀bẹ́ ojú ọ̀nà ní gbakú yeye kú olúgbó ní kúkú alákàndùn níjọ́ ọ̀gẹ̀dẹ̀ bá yọ èso ọjọ́ náà ní gbọ́jọ́ kú wo ọgbọ́jọ́ kú lónìí o ọmọ Àṣàbí. nítorí ọ̀sán pọ́n gánrígánrí ọba mọ́kí ìràwọ̀ abàmì tí ń tàn gìrìgìrì alápàǹkótó sáwọ́ làkàgbọ́mọ ọlọ́mọjì sínú ọ̀fìn ẹ̀jẹ̀ ó dífá fún sẹ́rẹ́ tí so nígbọ̀wọ́ àrìrà bí sẹ́rẹ́ bá dún ọ̀sán ìdún ni ó yẹ pé. Kristana ọmọ Àṣàbí o Kristana ọmọ Àṣàbí o Kristana ọmọ Àṣàbí o. kọ̀tán afẹ́fẹ́ yẹ̀yẹ̀ kọ̀tán báyìí wọ́n sì ọmọlé títí kí ló pàpàpà. Halimat tó wà ní wa alhamdulillah wàláhì ìdáwọ́dún ìṣẹ́jú kan ètò àdúrà ń lọ lórí ẹ̀ ní gbogbo ìgbà ni kì í máa ṣeré àìmọye ọwọ́ tí wọ́n ń gbé sọ́nàdọ̀ rẹ̀ tó jẹ́ sí pé Ọlọ́run ọba mi tí ó ń wo láàbárkà àdúrà tá à ń ṣe tí ń gbá dànù ìgbà míì wọn a máa rọ kiri ká lé mi bí kí wọ́n ráyè wọlé ṣùgbọ́n tọ́lọ́run ọgbà fún tó lónú lórí Al-Qur'an ẹ̀mí ebú kankan ní wọ́bẹ̀ wàláhì kódà sẹ́tẹ̀ ìran mi gan jẹ́ àìmọye owó mi tí mo ti ná lórí rẹ̀. Àfáà mi mo understand àwọn nǹkan tẹ́ ń sọ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gidigidi àmọ́ nǹkan tá à ń torí ẹ̀ gbé àbúrò mi pamọ́ nǹkan tí a fẹ́ kó ṣẹlẹ̀ náà ó ti ṣẹlẹ̀ màmá ti ṣe aláìsí èmi wò pé àtún ṣẹ̀ṣẹ̀ ní láti ṣe máa ti mọ́nu lé mọ́ àbí Ọlọ́run ti jẹ́wọ́ rẹ̀ fún wa ìyá ti kú báyìí. bẹ́ẹ̀ ni mi ìsàlàyé fún yín délẹ̀délẹ̀ ni ṣe rí n tí ò yé yín ó pọ̀ jù tó yé yín lọ. lọ́nà wo bàbá. kì í ṣe tìtorí ti màmá nìkan la ti torí ẹ̀ fi Halimat pamọ́ tá a fi ń bẹ lọ́n fún. àwọn àgbà fẹ́ mú Halimat láti fi so lórí wọn. Allahu Akbar. wàláhì ìran mẹ́ta ni wọ́n fẹ́ fún nínú mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fẹ́ fún wọn ti fún méjì tẹ́lẹ̀kẹta tí wọ́n bá lè rí fún jẹ ó dolórí wọn nù. A'udhu billahi. ńgbọ̀ bá wá dolórí wọn tán gbáwo ni ò ní máa lágbára tí wọ́n bá gbé fún yẹn nílòkulò gbogbo ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ gbọ́dọ̀ ní máa fi wọ́n dájọ́ kó máa lo agbára bó ṣe wù ú. Allahu Akbar kabira. ìdí nìyí tá a fi ń ṣe ìbẹ́lọ́n tó gbọ̀ngbọ̀n tó lágbára pọ̀ tó kàárò lè lórí wípé kẹ́lẹ́kẹ̀ta nǹkan má lè rí fún jẹ. kódà àwọn a máa fún yẹn ní nǹkan jẹ lójú ran èyí tí à ń pè ní róyà àlá ni ó lóhùn ńlá wọn ti ṣe tí wọn fẹ́ ṣe fún tí ó bá sí nẹ́bi tó wà yìí torí pé wàláhì làádín kò sagbára ọkùnrin kan tí ó bá gbára Ọlọ́run ọba ti ìsàlọ̀ Kùránì ìdí nìyí tó fi dàbẹ́ ní bó wà bí tó wà. ẹ mọ̀ pé èèyàn tàn mọ́lẹ̀ sí gbogbo eléyìí fún mi yékéyéké tẹ́lẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ṣé wọ́n ṣáà ti fún lẹ́rùn kẹta jẹ́ ìjọ mo fà náà bíbẹ̀ yìí. Bi'idhnillahi ta'ala kò tí ì rí bẹ́ẹ̀ kò sì ní rí bẹ́ẹ̀. alhamdulillah. àbárúkọ lánàbí. sallallahu alayhi wa sallam. aládùúgbò àlẹ́yìn náà àgbọ̀dọ̀ wo nǹkan yẹn ràn. alhamdulillah alhamdulillah rabbil alamin ẹjọ́ ṣé mo lè yọjú sí. okay. Bísọ́lá. Kúnlé ojú ẹ̀rì kújọ́ mẹ́ta yìí tí mi rí ẹlẹ́ni yìí ṣé kò sí. Kò rí lìsì ṣàbọ̀ ṣé mo lè wá check ẹ. Well orí yẹn sọ. Anyways Bísọ́lá mo ní ìdí ọpẹ́ ni mo ṣe wá o. O rántí Halima náà. Halima. Yes. Halima wo. Same Halima tó gbé fún mi tí mo dis flower.
Oh, Halima tó sọ pé ọmọ oko ni. Come Kò on, push. má lọ síbẹ̀ mọ́ Kò now. tush. Well, that was then. Eh. Ṣorí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó mọ mí kàn mọ recent mo kàn bẹ̀rẹ̀ sí mí sọmọ Halima yẹn ni. Like ọmọ mo kàn ń try láti picture nǹkan tó ṣẹlẹ̀ ní àárín wa lọ́jọ́ yẹn and coupled with the fact that èmi ni mo dis flower. So kọ́ ló pé wọ́n bẹ̀rẹ̀ kò yẹ kó kọ̀ lọ bá yẹn lásán ṣe understand. So mo á ti wá ń try láti reach ẹ̀ mo ti pe nọ́mbà ẹ̀ but nọ́mbà ẹ̀ ò lọ mo ṣe ṣebí Bísọ́lá ló jẹ́ kí n mọ̀ náà Bísọ́lá pàdé mi ti bá pálí líǹkì mi mọ̀ náà understand. So new number ẹ̀ ni mo fẹ́ gbà. Ohun tó ṣẹlẹ̀ ni pé ẹnujọ́ mẹ́ta yìí gan èmi gan ń pe nọ́mbà ẹ̀ kò lọ mi mọ nǹkan tó dé. Nọ́mbà kan ló ní. Nọ́mbà kan tèmi ní nìyẹn o. Ẹ kò lálẹ́ ṣe fún mi mo ní ìdàtí gẹ́tọ̀ ọmọ yẹn. O ṣe wa lọ́ọ̀lù wọn tó bá débẹ̀ ó máa bá. Èmi ò mind tí o bá ti lè mú mi lọ síbẹ̀. Mi ò ní lè lọ ni mi ráyè ó mọ̀ pé tí n bá ráyè mi máa mú ẹ lọ dáwọn níbi. Ìsọlá why now jẹ́ ká jọ lọ máa settle ẹ̀ trust me. Ó yẹ kó trust mi ń ṣèyàn bẹ́ẹ̀ na you now ká ní mi lè lọ bẹ́ẹ̀ ni màá mú ẹ lọ for now mi busy but ó ní help kan tí mi lè ṣe fún ẹ ó ní ọ̀rẹ́ wa kan tó jẹ́ ọmọ ìlú wọn ìyẹn màá wá bí ṣe máa get contact àlímọ́ lọ́wọ́ ẹ̀ tí n bá ti get ẹ̀jọ̀ lọ́bẹ̀ òun sì mọ ilé wọn yẹn á lè direct ẹ̀ débẹ̀. So báwo lèmi ṣe máa get number ọ̀rẹ́ yẹn. No worry now. Please fún mi sìn fóònù ẹ̀ dà wọlé kó mú fóònù ẹ̀. Ó dẹ̀ ní sùúrù ṣe bẹ́ẹ̀ mi ni nàbí náà. I know okay wọlé ìmá dúró just go in and trust me ó dà mi ti gbọ́ ní sùúrù. Please o ṣe. Ọ̀dàdì. Wọ́n á tún pè yín sá. Agbára tèmi mo mọ bí ó dé ìwọ náà sì mọ nǹkan tó lè ṣe ó yí ọ tówó bá dọwọ́ rẹ irú ilé ẹgẹrẹ mi tì í ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n máa gbé tí ò ti ní kọ́lé gàgàrà fún mi ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹyẹ ọgbọ́ ìwọ náà kì í ṣe pé ó yàwó ọ̀dà ní ṣíṣe òjò wọn àná tẹnìkan gbé gbààbò ńlẹ̀ wá ń bí tó ní gbogbo owó tí wọ́n ti gbà lówó ẹrú ńlẹ̀ Nàìjíríà ló wọ́n gbà padà ṣé kì í ṣe pé wọ́n gbẹ̀mí ẹ̀ ọ̀ ní gbẹ̀mí tiẹ̀ lójijì ọkọ rẹ yìí náà kì í sọkọ tìrú ẹgbẹ́ rẹ ń lò ọgbọ́ kì í sọkọ tìrú ẹgbẹ́ rẹ ń lò tíṣẹ́ bá já kánkán lára rẹ ní pààrọ̀ ọkọ̀ yìí náà ọ̀sàmọ̀ kọ̀ dẹ̀dẹ̀dẹ̀ táwọn. Bẹ́ẹ̀ni sá. kárí Ọlọ́run ó ṣe tiẹ̀ fún ọ. Àmín. Ọlọ́run ó ṣe tiẹ̀ fún ọ. So ọmọ tí bí tẹ̀dẹ̀ sọ yẹn náà mo ti gbìyànjú. fìyún lẹ̀ lóòótọ́ ìràwọ̀ yín bára mu tó jẹ́ pé bó o ṣe kọlù ún ó rí i pé ìwọ náà ó mọ̀ rápẹ̀rẹ̀ ayọ̀ ó ti yọ ọ wà ó sì rí Ọlọ́run ó ṣe rí i fún. mo ti try best gba àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ mo ti wá wọn mi ò gbogbo wọn lọ́nà àwọn ọmọ ibi tó wà. àsìkò obìnrin tó bá yà ó rí. bọ́dá má bínú o mo kàn ń rò pé with how powerful you are ṣé a lè lo nǹkan láti fi fà á lẹ́nìwẹ̀ tó bá wà kí ọkùnrin wá sọ́dọ̀ mi tó wà bá mi. ìyún lè tá a bá fóun fàfà báwọn tó bá sílẹ̀ sí lára tán dandan ni ó mọ̀ sí ọgbọ́ ìfọkàn ara rẹ balẹ̀ ó rí ọ̀kàrẹ̀ ọ̀ balẹ̀ láyọ̀. wọ́n wà bí àwọn ń tá a jọ sọ nínú ilé o ní òní kó jẹ́ ó jẹ́ kókó ọgbọ́n. olórí ayé wákàtí tó bá mà ti lọ mà tún wáyé mọ́. ọwọ́ aago yí ó dórí ó kàn mọ̀ dúró. bẹ́ẹ̀ ni ojúgun dórúnkún ó dúró ọ̀nà dórí àpáta ọ̀nà pin àtètè sùn òun làtètè jí àjẹ́ ayé tó tètè sùn ó ń lọ dàjẹ́ ọ̀run. olórí ayé bẹ́ẹ̀ bá dọ̀hún ẹ kí gbogbo àjẹ́ ayé tí wọ́n ti lọ tí wọ́n darapọ̀ má jẹ́ ọ̀run ẹ kí ẹyẹ Bímpé ẹ kí ẹyẹ Kẹ́mi. olórí ayé ẹ kí ẹyẹ dùn ní o abiyamọ tí ń fọ̀já ọ̀ràn pọnmọ
olórí ayé ọmọ ayé ọmọ àti ìdórí àpèrè ayé àpèrè má wà lófò. mo gbìyànjú mo ṣakitiyan mo fún ọmọ ayé lẹ́ran ìfẹ́ ayé mo fún ọmọ ayé ní ẹran ìsopọ̀ ayé ó kù kí ọmọ ayé jẹran ẹlẹ́ẹ̀kẹta kó lè dolórí ayé àwọn àáfàá àwọn wòlíì wọ́n dìtẹ̀ ìyá ayé wọ́n mọmọ ayé lọ àmọ́ èmi bá ti wá dọ̀run n ó bẹ àwọn àjẹ́ ọ̀run bí wọn ó darapọ̀ mọ́ ìyẹn àjẹ́ ayé èyí tí mo fi lélẹ̀ fún ẹ má dẹ́kun akitiyan ẹ má dẹ́kun ìgbìyànjú bẹ́ẹ̀ bá dẹ́kun ìgbìyànjú tó bá yá akitiyan ó dópin ẹyẹ ṣetán ẹyẹ ń lọ. ọmọ ayé ọmọ ayé bẹ́yẹ bá ti kú ẹyẹ ṣètúrà ẹyẹ ìyá ayé kú àwọn ṣèdárò àwọ. gbogbo ayé dìtẹ̀ mọ́ wa wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa ẹ̀yin ọmọ ìjọ mímọ́ ẹ dìde kẹ̀yìn Olúwa hallelujah hallelujah ní orin wa hallelujah wà nínú ìṣe wa bí ayé fẹ́ bí ayé kọ̀ wọ́n tẹríba fún Olúwa àmín. ayérayé ọlọ́run ìmọ́lẹ̀ kábíyèsí ọba tó lágbára jìnnàjìnnà ọ̀run tí ń gbé ní ìpẹ̀kun àwọn ọ̀run fàfàlà fàtàn ọlọ́run táyé ò lè fà lulẹ̀ ọba áńgẹ́lì ọba ènìyàn adé orúkọ yín ga ẹgbà ọpẹ́ wa. àmín Jésù. ǹjẹ́ a fi ọmọ rẹ lé ọ lọ́wọ́ lórúkọ Jésù ẹ gbàdúrà. àmín Jésù. orí àpèrè ayé tí a ti gbé sílẹ̀ dé tá a ní wípé ibẹ̀ náà ni kó wá jókòó sí láti dolórí òkùnkùn bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ iná tó dàpọ̀ mọ́ àrá tó dàpọ̀ mọ́ iná ẹ̀san pa. àmín Jésù. ní ọjọ́ wọn nì nígbà tí Sámúẹ́lì rú ẹbọ sísun lọ́wọ́ àwọn ọmọ ogun Fílístínì dìde láti bá Ísírẹ́lì jagun ṣùgbọ́n àrá ọ̀run sán pa wọn. ǹjẹ́ mo dìde gẹ́gẹ́ bí wòlíì mo pàṣẹ gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán gbogbo ọwọ́ ìdè lára rẹ̀ ó yá jáde. àmín Jésù. a kọ wípé àyà yóò pa àwọn àlejò wọn ó fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fín wọn. ẹ gbọ́ ohùn Olúwa ẹ̀yin ẹ̀mí Lúsífẹ́rì ẹ gbọ́ ohùn Olúwa ẹ̀yin ẹ̀mí Gèásì ẹ gbọ́ ohùn Olúwa ẹ̀yin ẹ̀mí Dragoni ẹ gbọ́ ohùn Olúwa ẹ̀yin ẹ̀mí. fatahna laka fathan mubinan liyaghfira laka Allahu ma taqaddama. alàgbà ẹ kúṣẹ́ ẹ ti ṣe tán nìyẹn. bẹ́ẹ̀ni ẹgbẹ́ àwọn gbà. ṣé rí bí mo ti ń gbàdúrà lọ ẹ̀mí ọ̀run fi àwọn nǹkan kan hàn mí. ṣé rí bíbélì sọ wípé olúkúlùkù ẹni tí a bá dán wò kí ó má rò pé a dán òun wò lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run kì í fi búburú dán ènìyàn wò. mo sọ fún sista Mary náà pé àwọn òkùnkùn ló wà nídìí ọ̀rọ̀ náà. ibi tí ìrìn àjò yìí ti wá àti ibi tó ń lọ Ọlọ́run nìkan ló mọ̀. ṣùgbọ́n ohun tó jẹ́ kókó ohun àrídájú ni wípé ọwọ́ òkùnkùn náà ló ti wá.
ṣùgbọ́n ká tó lè gbà wọ́n kúrò lọ́wọ́ òkùnkùn a máa nílò láti gbàdúrà. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwa náà ti bẹ̀rẹ̀ àdúrà ní ilé ìjọsìn wa lọ́hùn tí mo dẹ̀ gbàgbọ́ wípé ìgbìyànjú tiyín náà ẹ̀ ń ṣe níbí. Ṣùgbọ́n ó ní ohun tí Ọlọ́run fi hàn mí tí mo dẹ̀ rò pé ó yẹ kí a tètè gbé ìgbésẹ̀ rẹ̀ pàápàá. Olúkúlùkù ohun gbogbo ni àkókò wà fún o. Ìgbà gbíngbìn, ìgbà kíkórè, ìgbà kúkú àti ìgbà yíyè gẹ́gẹ́ bí Bíbélì ti wí. Ṣùgbọ́n àkókò yìí tí ò bá kí ń ṣe ohun tó ṣẹlẹ̀ yìí ó ní ohun tá a máa sọ nípa wọn. Ṣùgbọ́n ibi tá ń lọ ó yàtọ̀ torí ẹ̀gbọ́n wọn leléyìí. Pẹ̀lú àdúrà àti ohun tí Ọlọ́run fi hàn mí, mo rò pé ohun tó yẹ ká ṣe lákòókò yìí gẹ́gẹ́ bí ohun tí ẹ̀mí ọ̀run sọ fún mi nípa wọn ni wípé àkókò yìí báyìí ká wá bí wọ́n máa tètè ṣe lọ sí ilé ọkọ kí wọ́n máa gbé lábẹ́ òrùlé nítorí àwọn àgbà tí a ń pè ní ẹ̀mí òkùnkùn tí wọ́n pinnu láti mú wọn. Ẹ̀mí ọ̀run sọ fún mi wípé tí wọ́n bá lè lọ sílé ọkọ gbogbo ogun yìí ló máa ṣe pátápátá. Alhamdulillah. Mínú ṣe istihara. Àwọn ó ṣe àwọn ìwádìí tó yẹ káwa náà ṣe lé lórí. Torí kì í ṣe pé bẹ́ẹ̀ ti wí fún mi pé kó sì ṣègbéyàwó kẹ́lẹ́ mi náà bá sọ pé bó ṣe rí náà nù. Àwọn náà ó sì bẹ́ẹ̀ lọ́n tiwa náà. Tó bá sì bájáde lágbára Ọlọ́run ẹ gbọ́. Ẹ wò alàgbà gẹ́gẹ́ bí nǹkan tèmi ń sọ èmi fẹ́ gbé àbúrò mi kúrò láyìíká yìí ẹ jẹ́ ká máa gbé lọ sílé ìjọsìn wa. Marham àbí? Mary ni sà. Kò sí wàhálà. Sórí kò àgbà tí Hasan tó bá ti dúró báyìí òtòrò ló gbé Halimat wá síbí tó bá ti ló yá ká gbé bismillah. Àfà ẹ tiẹ̀ fọkàn balẹ̀. Sister Mary mo ti sọ fún yín wọ́n ní wípé ibi tí wọ́n wà yìí Ọlọ́run gan náà wà pẹ̀lú wọn níbẹ̀ kò síbi tí a ti gbàdúrà fún ènìyàn tí kò ní gbà. Àfà ẹ fọkàn balẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ tí yín lèmi fẹ́. Mo mọ̀ pé Ọlọ́run yóò mú ààbò bá wọn ní tí wọ́n wà. Ẹ jẹ́ kí a máa lọ. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé gan. Àfúrà mi, ìyàlẹ́nu ńlá gidi ló jẹ́ fún mi. Torí pé Miriam ti kọ́kọ́ bá mi sọ, mo jẹ́ kó yé pé kò ń ṣe nǹkan tó possible. Ẹ̀dẹ̀ wá aláwẹ̀, ó mú alàgbà wá síbí, wọ́n náà fẹ́ wá ṣe prayer fọ́mọ nínú ọ̀dọ́ yín níbi tẹ́ fọmọ sí. Ẹjọ́ ṣe ìtẹ́yìn ṣe láti jọ ṣe èpèlẹ̀ ń ṣẹ́ fún ni. Àbí mi ẹ̀gbọ́n ẹ̀ kò ṣáà ṣe pa dákẹ́ àdúrà tó ṣe àwọn mú alàgbà àwọn ẹlẹ́sìn kejì wá síbí. Èmi lérò pé kò yẹ kẹ́ gbà wọ́n láyè rárá, ẹ má bínú àfà mi. Ẹ ṣeun àjàsà á gbà wọ́n láàyè nínú ilé tá fi gbà wọ́n láàyè nígbà tí ẹ̀yin náà sọ yín wọn là ń bọ̀ wá ṣàdúrà fún. Kò sí wàhálà àdúrà làwa ń ṣe àdúrà làwọn náà ń ṣe ká ti ṣàdúrà ká sì sàmì kádọ̀ sá ti gbà náà ni. Ìkọ́kọ́ tó wà wà bẹ́ẹ̀ tí ó yẹ ní àfà mi. Miriam ń jẹ́ kí understand pé nígbà tí wọ́n wá ṣàdúrà rẹ̀ pé wòlíì àwọn ìran tó rí ni pé àbúrò mi gbọ́dọ̀ ṣe wedding ní kíákíá. And same thing tẹ́yìn náà sọ fún mi nìyẹn. Ó tún wá ń rú mi lójú bákan pé àbí ọ̀rọ̀ tó sọ lẹ́yìn náà tún ti dọ́gbọ́n tẹ̀lé ni. Rárá o. Wọ́n lè sọ ṣùgbọ́n gbà tèmi náà lọ ṣe ìwádìí tí mo ṣe istihara tí mo ṣe bẹ́ẹ̀ lọ́lẹ̀ lórí mo wá rí i pé olóòótọ́ kò ṣe ọ̀dà àpọ̀ ọlọ́lá ṣùgbọ́n má ti ṣe lọ torí kí gbogbo ohun àrìn àjò tá à ń rìn kó lè jọ náà ni kó lè rí bó ṣe yẹ kó rí. Kódà tí kì í bá jẹ́ sí pé ẹ máa wò pé àkélédé tó báyìí ni tó bá jẹ́ pọ́sẹ̀ tí ń bọ̀ ní wùmẹ̀ kó ṣe. Àfà ṣó lè tó yẹn ni. Ó lè tó bẹ́ẹ̀ ẹ mọ̀ yípo àmọ́ kàdọ́rọ̀ lọ́wọ́ àkàǹkàdéré yìí bọ́lọ̀ bá ti kádàrá rìn àjò ẹ̀dá pé yóò rí náà ló máa rí àti wípé gbogbo ẹ̀ ká lè rọ̀ pẹ́jú lọ́dọ̀ náà lórí ayé ẹ̀ náà. Ṣùgbọ́n mọ́tà ń sọ̀rọ̀ nípa ẹ̀yọ́ ọmọ kékeré sí ni kó tí ì jọ ọmọ 20 ọdún lọ ó ṣe wá jẹ́ gbéyàwó ní pàjáwìrì ló wá kàn báyìí. Gàrí bó ṣe lọ nìyẹn mo sì ní gbé Ọlọ́run bàbá yóò bá gbàdúrà yín. Lọ́mọ tó bí lọ́wọ́. Wàhálà ìdààmú ìfòrò wọn kà kúrò lọ́rọ̀ fún yín àgbàkọ́ lánàá lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam. Ọlá àjẹkùn sọ Ọlọ́run ọlá ilẹ̀ hawla wala quwwata illa billah. Ayédákẹ́ ayé lọ kọ́ni kése. Ẹ̀rù ń bà mí kódà àyà mi já gidi. Kì í ṣèwọ nìkan àfi kí lédùn àkọ́gbà wá
lọ́wọ́ gbogbo rògbòdìyàn tá a kóra wa sínú ìlú yìí mà ni. àmì o kó wá tètè wá gbà wá ni kó tó di pé yóò bọ̀ ọwọ́ orí. òdodo ọ̀rọ̀ ló kúkú sọ àfi Elédùà ni là á kì í sí torí kò sọ́nà kan àbáyọ Elédùà nìkan ló lè bá wa yanjú gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí Elédùà ni o Elédùà gbà wá kó sì bá wa yanjú ẹ̀ ni. ilé yìí o àwa la nílé bàbá wa. ṣèmi láwò mọ́jú fáwọn ọ̀tá ṣèmi láwò mọ́jú fáwọn ọ̀tá mo ti dàgbà dónú kò pẹ́jù fẹ́lẹ́ nìyẹn ṣèmi láwò mọ́jú fáwọn ọ̀tá ẹ mọ̀ mi èmi mọ̀ yín tẹ́bà mọ́ mo mọ̀ yín ẹ ìran wò nílùú èmi àti yín máa ń mú gbẹ́lẹ̀. èèmọ̀ ló kú ti pẹ́ bẹ́ẹ̀ ìyàwó lóyún ọ̀nà ọ̀gbọ́kọ̀ dákun ọ̀rẹ́ mi sí ọmọ ni. sọ́ọ̀lù ọmọ balógun ebi mi ní kọrin ibú ebi níjọ́ kìíní àná. jẹ́ sọ̀kan fún ọ èmi àdìgún ọmọ balógun mo gbọ́njú mo sì mọ olóòlà tó kọ́ àtẹ́lẹwọ́ mi ìdáwà o ètò bá ti bọ́ ọ̀nà mọ̀nà nù yín wò ó mo mọ tí ì ṣe fún ẹlẹ́rìí fẹ́ gbá àbí sọ pé mo mọ bí tó rán ọkọ rẹ̀ aláàkọ́ tó kó lè rẹ̀ ọlọ́run ìkejì tó kó lè rẹ̀ náà sọ mọ tó fi ṣe èyí kẹta sọ pé dagúnlẹ̀sì ń lé ni jẹ́ sọ wo tí n bá tún rí ọ lẹ́yìn ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ tí n bá rí ọ lẹ́yìn ìyàwó mi ọmọ balógun ó ti tó bá a náà mo pè yín tẹ̀sẹ̀ ní gúngùn bàbá yẹn rí ebi kan náà níyín etí máa múnú yín gbọ́ mi tiẹ̀ fẹ́lẹ̀ lẹ̀. má filẹ̀ dá lẹ́kun o jí ó mọ̀ wí lọ ṣé o mọ̀ ẹ́ pé mo wí ní ṣe tó wìwì jí ó mọ̀ wí lọ bí ṣe ń wí. ìwì kí n lè rí náà ló jẹ́ ń wá sórí ìfẹ́ wá bímọ lẹ́lẹ̀kẹta o àbí lẹ́lẹ̀kejì sí ni ìkọ̀kọ́ àkejì ìkẹta kò sí ètò tiẹ̀ kàn mí ṣùgbọ́n tí n bá rí ọ lẹ́yìn ìyàwó mi tẹ́fẹ́ jósò èmi náà di bẹ́ẹ̀ ṣe dà nínú ìlú ìṣẹ́bẹ̀ mọ̀ mi tìbọntìbọn nífìmọ̀ rìn nísìn bí mo rí yín lójú oorun pípa ni lójú ayé pípa ni èmi gan sọ yín nísìn ni èmi kí ni mo dájú ẹ ríran wò èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ọmọ balógun. ẹ dákun ṣé ẹ̀yin náà ni ọmọ balógun sọ̀rọ̀ sí tó bá wọn ṣé yóò lóhùn ọmọ pò yín ni. jí ó mọ̀ wí lọ bí ṣe ń wí o eléyìí ti fẹnu kọ o so mọ̀ ẹ́ pẹ́ ni Elédùmarè bá máa jẹ níyà yóò sá àgbèkù ẹni tó mọ̀ ọ̀sẹ̀ tí ò ní dáríjì èyí ti fẹnu kọ o. ní eléyìí tó túmọ̀ sí wípé abẹ́rẹ́ mẹ́ta òde ayé yóò wọlé sí lára. bẹ́ẹ̀ ni so gbọ́n tákò kan wí àwọn ìyá mi ló fàṣẹ sí i ó di dandan àjẹ ó yí ọba àwọn àjẹ. èwo la wá ń ṣe tá a ti fi panu ikán panu lélẹ́yìí yẹ kó jẹ́. a máa jẹ́ pé kò wé mi náà ká ti fi panu ni. kí ni wàá ń dá a dúró. ògbó lórí tí ò sí lórí àpèrè ebi ní fún lórí ibú rẹ̀ láyọ̀ ọ̀yọ́ èmi tó jẹ́ pé ìfun rẹ̀ lèmi ò tiẹ̀ mú ìfun rẹ̀ ní mo bá ti mú fi panu. òótọ́ ọ̀rọ̀ ẹ̀ àìsàn lórí àpèrè òun ló fún láyọ̀yọ̀ sórí gbogbo èmi ní ṣàkí abọ́ọ̀dì ń wé òun o sì mọ̀ pé irú òun lèmi máa ń fẹ́. ilẹ̀ yóò mọ lọ́ra alẹ́ yóò mọ lọ́ra alẹ́. nǹkan panuwa náà lọ́jọ́ iwájú. yóò mọ lọ́ra. aládìẹ tọrọ adìẹ tó ń fún ní tọ̀sán tààrọ̀ tọ́jú alẹ́. èṣe nítorí àbá ní pátá ní ẹ̀gbọ́n bẹ́ẹ̀ bá ní pé mi tún káwọ àkàsẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ wà ní aṣíwájú wa ẹ̀ ṣé ẹ lè sọ fáwọn àjẹ́ ọ̀run kán yan ẹnìkan nù yín kó wà lórí àpèrè ni. èèwọ̀ ó kọ tá a bá ṣàjẹ́ ni lọ́mọ aráyé bá ní pè àṣẹ tí olórí ayé pa fún wa kó tó fọwọ́ òkun lélẹ̀ ni pé a gbọ́dọ̀ yan olórí mi àwọn àjẹ́ ọ̀run sì ti fòǹtẹ̀ lù ú òun látẹ̀lé bẹ́ẹ̀ ni. kí ló dé tó ń bẹ̀rù òótọ́ ni wọ́n lẹ́yẹ ìbẹ̀rù ní tọ́jọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà mi bí wọn náà ló mọ́nà àbáyọ wá ó lọ́mọ ayé tá a fẹ́ fi sórí àpèrè ó láwọn oníwòlíì aláàfáà wọn fẹ́ ṣèyàwó fún un ọ̀nà àbáyọ nìyí ń fà wá torí ọjọ́ tí wọ́n rò pọ̀jù ayọ̀ àwọn ni ọjọ́ ẹkún ni lọ́dọ̀ tí ọjọ́ ayọ̀ ni lọ́dọ̀ tí àtòrí gbogbo ìgbìyànjú tí wọ́n ṣe fún un kò lè ṣeé ṣe fún un yóò dò lórí ìtìá
torí mi ò mọ̀dí tí mo fi fẹ́ jo lórí ẹlẹ́yẹ ẹ dákun ṣé nínú ìjọ wọn sí òṣèlẹ́yẹ ń bẹ̀ ni ẹ dákun kí ló wá dé nígbà tí lédùá ó sì wà mú wọn ọjọ́ tó jẹ́ ọjọ́ òpin ọjọ́ tá a gbọ́dọ̀ mú tó rà tí ń ṣe gbogbo ìgbìyànjú wa látijọ́ yìí wọn ò jẹ́ ọbọ̀ ṣiṣẹ́ wọn lọ rèé tì mọ́lé nígbà ṣiṣẹ́ tá àti sí ilẹ̀ lọ́jọ́ tí ó jẹ́ òpin ọjọ́ fáwa táwa gan ti wò wípé wàá lọ́ọ́ ṣẹlẹ̀ ìjọ náà wọ́n bá fọjọ́ ìyàwó rẹ̀ síbẹ̀ èdí wa ló mú wọn kò sí tí wọ́n ó ṣe lélẹ̀ tí wọ́n gbra wọlé àwa aláàbòrí wọn. bẹ́ẹ̀ni ṣe wá mọ̀ pé ọjọ́ náà lọ́jọ́ tó pin tí rẹ́rẹ́ ọ̀run rẹ́rẹ́ kankan lè àti rọ́ọ̀nì àbáyọ àwa ni ká tètè múra. ká má sàsùn piye nítorí àwọn oníwòlíì aláàfáà àwọn fún ọba amú ní kékeré ṣùgbọ́n àwọn náà mọ̀ pa àwọn kan wọ́n mọ̀ pa wà gan jẹ́ láwà gan wà ní ọ̀dà alẹ́ mú ká mọ̀ pé kì í ṣe síyèsíyè. ẹ má ṣàfihàn. ẹ jẹ́ ẹlòmíràn máa gbẹ ni bàbá ti ń wò bá. Ajíbọ́ládé ọmọ olódò dẹ. Ajíbọ́sì ọmọ ọlọ́kà bàbá yọ̀mùyọ̀mù ọmọ ọlọ́bẹ̀ òjé. Ajíbọ́ládé ọmọ olódò dẹ. Ajíbọ́sì ọmọ ọlọ́kà bàbá yọ̀mùyọ̀mù ọmọ ọlọ́bẹ̀ òjé. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yànmùyánmú ọmọ ọlọ́bẹ̀ òjé. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yànmùyánmú ọmọ ọlọ́bẹ̀ òjé. Èmi olórí ayé mo kí gbogbo ẹlẹ́yẹ. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yàmùyàmù ọmọ ọlọ́bẹ̀ òjé. Èmi olórí ayé dé mo kí gbogbo ẹlẹ́yẹ. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yàmùyàmù ọmọ ọlọ́bẹ̀ òjé. Èmi olórí ayé dé mo kí gbogbo ẹlẹ́yẹ. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yàmùyàmù ọmọ ọlọ́bẹ̀ òjé. Ọjọ́ ìmú bá dé gbogbo ẹlẹ́yẹ á jẹ. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yàmùyàmù ọmọ ọlọ́bẹ̀ òjé. Ọjọ́ etí bá dé gbogbo ẹlẹ́yẹ á jẹ. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yàmùyàmù ọmọ ọlọ́bẹ̀ òjé. Ọjọ́ apá bá dé gbogbo ẹlẹ́yẹ á jẹ. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yàmùyàmù ọmọ ọlọ́bẹ̀ òjé. Ọjọ́ ìtàn bá dé gbogbo ẹlẹ́yẹ á jẹ. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yàmùyàmù ọmọ ọlọ́bẹ̀ òjé. Ọjọ́ ìfún bá dé gbogbo ẹlẹ́yẹ á jẹ. Ọ̀gbẹ̀rì tí ò mọ́ forí gba èpè yàmùyàmù ọmọ ọlọ́bẹ̀ òjé. Mo kí gbogbo ẹlẹ́yẹ o. Gbogbo wa la mọ̀ pé àgbà yẹ̀kúyẹ̀kú orí igbá. Gbígbá yẹ̀kúyẹ̀kú ò bá fọ́. Àgbà yẹ̀kúyẹ̀kú ò lè sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́. Ọmọ ayé ti padà dolórí ayé o. Ká mọ̀ jó ká mọ̀ yọ̀. Gbogbo ẹran títí ń bẹ lórí ìso tá à ń wò látijọ́ yìí tá à rí jẹ báyìí o kó lórí ayé bá jẹ ló ń tẹ̀. Kálápọ̀ ọmọ ọjà pákálẹ́sì ọmọ ọjà ẹsẹ̀ kẹ́ni wọ́n wá máa ṣe sùn. Gbogbo ẹ̀yin àgbààgbà múlẹ̀ a kú àmójúbà olórí tuntun o a sì dúpẹ́ látijọ́ yìí ẹnu wọ ọ̀wẹ́rù ààrẹ jẹ mú ẹran tó ṣe kìmíkìmí àárí jẹ olórí tuntun sì ti wá dé báyìí sórí gbogbo ẹ̀ka ẹ̀wò kálukú tó ti papò ọ̀pàpọ̀ nísìnyí ó dàbí ìṣù ẹ̀lú yìí nígbà tí lólórí tuntun gbogbo àwọn ẹran tá a ti so mọ́lẹ̀ olórí ọba àjàn ló ń tẹ̀ lábà bẹ̀rẹ̀ sí máa ṣayé wa lọ ẹni tí ó jàpá jàpá ẹni tí ó jòrí ó jòrí ẹni tí ó jẹ sunsun ẹni tí ó jẹ bíbọ̀ ẹni tí ó jẹ yíyan ẹni tí ó jẹ sísè ẹni ó bá máa ró ṣọmù 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 ṣọmù
àbí o gbogbo ẹ̀yin àgbààgbà múlẹ̀ èèyàn wà láyé yìí kí tiẹ̀ má bà lórí ìgbà tá a ní olórí mọ́ mo mọ̀ pé òǹkálukú ó ti ní ẹ̀dùn ọkàn ṣùgbọ́n á fún èèyàn bíi méjì láàyè tí ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ àkùkọ gbọ́dọ̀ kọ́ bá wa ọ̀yà ẹ ṣe kánmọ́kánmọ́. ẹ mọ̀ sí òun yá wa ẹ kúkú mọ̀ pé òun bímọ ṣebí jẹ́jẹ́ mi mo jókòó lẹ́nu ọ̀nà yàrá mi tí n sì ń fi ògè àárọ̀ mi panu lọ́mọ aráalé wa ló bá ra kóró ló ra kòrò ló bá sì dògì mi ni. Tambi. mo bá sànńdì. kí ló wá ṣẹlẹ̀. lọ́wọ́ aráalé wa wọ́n bá gbógun tì mí. lẹ́yìn ìgbà ọmọ wọn dá ẹ̀kọ́ rẹ nù. wọ́n ní mo ṣe ò dáa àmọ́ ńgbà tó lórí ayé ò ti sí lórí àpèrè kò jẹ́ kí n lè ronú láti jẹ́ kí wọ́n fìyà tó tó àtẹ tó yẹ jẹ ṣùgbọ́n nǹkan tó wù mí ni pé ẹ̀jẹ̀ ọmọ ọ̀hún ká fi láyìn. ẹ fi lánà. ṣé wá rọ́kàn rẹ̀ ká fi lásánú ẹgbẹ́. ẹ lórí ogbórí kẹlẹ́sẹ̀ ọgbẹ́sẹ̀ ẹ lójú ogbójú ìhun náà dábàá ta ló tún kàn ó. ẹ ṣeun ìyá wa ọ̀rọ̀ tèmi tiẹ̀ yàtọ̀ sí tiẹ̀ jẹ́jẹ́ mi mo jókòó wájú ilé lọ́sàn-án gan tí mò ń jẹun ìlàgbẹ́kẹ́ bá dé lọ́ba ni mo fẹ́ gbọ́kọ̀ ọ̀hún mo bá ní ń ọ̀gbá mo mọ̀ fẹ́ ya lónìí ẹ̀yin ẹlẹgbẹ́ mi kò sí ní tí ò fi mí wé tán ó ní mo ṣẹ́kùn gbẹ̀ǹdù ó pé mo sapá tínrín ó párùn mi rí díndín àmọ́ ńgbà tí ò sí ìṣó lórí àpèrè ní ọjọ́ mọ́sẹ̀rí àti mọ́dà fún ní ìsìn tọ́mọ ayé ti wá dolórí yìí àtọ̀hún àtọkọ rẹ̀ tí ń jọ lójú wọ́n fi àfihàn lánàá. ẹ̀yin náà dà ńgbà tó lórí ò tí ì dé ní kínní gbọ́ sì ti dé ní ìsìn ẹran tuntun náà tún wọnú ẹgbẹ́ yìí wá kó lórí wa bá wa gàn ló ń tẹ ẹ fàṣẹ sí i ká ṣe oògùn. mọ̀jẹ̀ ní bẹ́rí ìdí oògùn tí òjì oògùn ò jẹ́. bẹ́ẹ̀ ni ọmọ àjẹ́ ò lè ṣògùn kó mọ̀ jẹ́. bẹ́ẹ̀ ni mo fàṣẹ sí gbogbo ohun tẹ́ ẹ sọ. ẹ wo. gbogbo ẹlẹ́yẹ ń kí. ọba yìí tí ò mọ̀ àforí gba èpè yànmùyánmú o ọmọ ọlọ́bẹ̀ òjé. olórí ayédè gbogbo ẹlẹ́yẹ ń kí. ọbẹ̀ yìí tí ò mọ̀ àforí gba èpè yànmùyánmú o ọmọ ọlọ́bẹ̀ òjé. ayé tóbi títí ayé ò lópin. ọ̀bàyéjẹ́ àtolójú kòkòrò làwọn tí ètò ìṣèjọba wàrà tó ń gbà lọ́wọ́. We do not have facilities to take care. tí àwọn ọmọdé yìí bá fẹ́ fàjà lọ́wọ́. Kò kí lọ́nà. ọmọ wọn ti fojú di yín ọyẹ ẹjẹ ká gba àgbọdá kò fún ọ lórí yẹn sí ẹjẹ àfojú wọn wí náà. kí ni ìtumọ̀ ìlú òṣì tó padà wá sí. gbogbo ìnira gbogbo ariwo yìí yóò di àkàtà yìí. Nọ́ọ̀sì Àríkẹ́! You want to die? Ìwọ fẹ́ wẹ̀wù jà fáwọn tá a ní. Àgàrà ògbó obìnrin ò ní dá o. àgbà bí àwọn obìnrin
omidan bíi mẹ́ẹ̀ẹ́dógún à ń rán aṣọ dúdú fáláṣọ dúdú à ń rán pupa fáláṣọ pupa bẹ́ẹ̀ là ń rán fún fáláṣọ fún. bí mo ṣe ń wo yìí àfàìmọ̀ kan má jẹ́ kí wọ́n gan ọ́ padà wọ́n sọ ogún ọ̀hún. ibà ó ibà ìwé òtínú gbọ́pẹ́já lómi bẹ́ẹ̀ ni kéré ogódo mọ́ya alájùbà efinrin lásánlàsàn ni ọ́ iyọ̀ lèmi efinrin àti iyọ̀ sì bára wọn lọ́jà àdẹ́dálẹ́ torí yóò poró yóò kẹ́mi yóò kó pa gbòǹgbò yẹ kí á ti dín ìbẹ̀rẹ̀ wò orí ìrọ̀ kan tó gbà. kọ́kọ́rọ̀ dà mí ìwọ náà tiẹ̀ láwọn ọba ti ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀. mélòó nílùú ayédùn ọ̀nà táwọn èèyàn kúnlẹ̀ bẹ̀rẹ̀ báyìí. ṣé kọ́mọ̀ lọ́mọ jẹ́ pé àbíkú ni mí. ní ojú oyè tí ò wọ́ná. wọ́ná bíi ti bò. oyè tí ò bá ti ní dáàfin ìyìn ní jẹ. nítorí ìdí mo fẹ́ pọ̀tínú fún ọ. ọ̀rọ̀ tí bàbá bá sọ ó ń labẹ́gẹ́. ọ wà á lọ ni àṣẹ ìsì gbọ́. ní tí ń bá pa àpagbé ìbí ọ̀gára dé. ṣẹyẹ òkùnkùn fìfì tí fífi dànù yé.